Tọ́ mo kí wa ẹ kú ìmúra àmójúbà ọdún tuntun kí Ọlọ́run Elédùmarè kó dákun kó jẹ́ kó bá wa láyé kó bá wa láàyè kí ó bá wa ní ààyè wa. Ohun tí mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò lénìí òun náà ni ìmùlẹ̀. À ń pè ìmùlẹ̀ pọ̀ lóríṣiríṣi ìmùlẹ̀ pọ̀. Àì máa sọ̀rọ̀ lórí pé àdídì mú ọ̀rọ̀ ètò kan wá tó jẹ́ pé lórí ìmùlẹ̀ la máa sọ̀rọ̀ lórí. A sọ̀rọ̀ lórí ẹ̀bẹ̀ náà. Ìmùlẹ̀ dáa púpọ̀. Ìmùlẹ̀ ó dáa púpọ̀ jù láti máa lò. Ṣùgbọ́n ó ní bá a ṣe lo ìmùlẹ̀ o. Ó ní bí a ṣe lo ìmùlẹ̀. Ó ní àwọn tí ìmùlẹ̀ bá tó ìmùlẹ̀ ń ṣiṣẹ́ ó dàbí ẹ̀yọ̀nú ni. Tí ẹ̀yọ̀nú ń ṣiṣẹ́ oṣó, ń ṣiṣẹ́ ìfẹ́ràn, ń ṣe kíní bẹ́ẹ̀ náà ni ìmùlẹ̀. Ìmùlẹ̀ ó bá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan lọ. Tá a sọ pé ìmùlẹ̀ oṣó kíní kan, ìmùlẹ̀ ẹlẹ́yẹ, ìmùlẹ̀ kíní kan. Mi mọ̀ bóyá ó yé wa bẹ́yẹn. So ìmùlẹ̀ ó dáa púpọ̀ kí a máa lo ìmùlẹ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá fẹ́ sọ pé àwọn fẹ́ lo ìmùlẹ̀, nígbà tí wọ́n bá ṣe oògùn kan bóyá ṣe oṣó kan tó lágbára gidi, wọ́n wà ní àwọn fẹ́ ṣe ìmùlẹ̀ tí nídìí. Lóòótọ́ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmùlẹ̀ ó ti gbọ́dọ̀ jẹ́ nǹkan tó oṣó gbọ́dọ̀ bá ìmùlẹ̀ lára ni. Oṣó gbọ́dọ̀ bá ìmùlẹ̀ lára. Àwọn oògùn tá a bá ń lò gbọ́dọ̀ bá ìmùlẹ̀ lára ni. Àlàyé wà lórí ìmùlẹ̀ torí pé àwọn ìmùlẹ̀ kan wà tó jẹ́ pé ó ṣòro láti dédé rọ́lù. Ẹ jẹ́ kí n dúró lórí ìmùlẹ̀ ayégbémiró léléyìí tí a fẹ́ mẹ́nubà lénìí. Ìmùlẹ̀ ayégbémiró gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́, gbogbo ẹni tó bá jẹ́ onígbìyànjú ló lè lo ìmùlẹ̀ ayégbémiró. Ọkùnrin lè lò ó, obìnrin sì lè lò ó tó bá jẹ́ obìnrin onígbìyànjú tó wà lójú ọ̀nà yálà wòlíì ó ń dálejò lóhùn tó bá sáà ń dálejò lóhùn sá obìnrin lè lò ó. Ṣùgbọ́n ó dá púpọ̀ fún ọkùnrin tó bá jẹ́ onígbìyànjú. Kí ni nǹkan tí ẹ wà níbi ìmùlẹ̀ ayégbémiró? Níbẹ̀ ṣe gbọ́ orúkọ ẹ̀ gan, a ti mọ̀ pé ìmùlẹ̀ yìí tá a fi dìde ni. Tá a fi dìde tí òpó yìí fi yẹ̀ kì í ṣe ti kú kọ́ o. Kò ní kéèyàn má kú o. Ọlọ́run nìkan ló lágbára yẹn o. Ṣùgbọ́n ipòkípò tí a wà tí wọ́n yìí fi míyàn pé kó jábọ́ àkọ́kọ́. Then ipò téèyàn wà láti tún ní ìlọsíwájú sí. Bẹ́ẹ̀ ni ìmùlẹ̀ ayégbémiró. Kí lẹ bá mi tọ́jú? Ẹ bá mi tọ́jú adìyẹ òpìpì. Ẹ tọ́jú ẹyẹ alápáǹdẹ̀dẹ̀ ojúlówó oríṣi àfòmọ́gi 3, èpògi ńlá díẹ̀ àti ojúdá aṣọ àgbà ni ẹ bá mi tọ́jú níbi ìfún ìmùlẹ̀ yìí. Báwo la ṣe wá ṣe? Ẹ jẹ́ ká mú èpo igi ńlá yìí, kíní igi ńlá yìí, ẹ jẹ́ ká fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ ká síjú ẹ̀ sókè nínú apẹ. Ẹ jẹ́ ká mú ojúdá aṣọ àwọn àgbà ká fi lé lórí. Tá bá ti fi lé lórí, ẹ jẹ́ ká wá dú ẹ̀jẹ̀ adìyẹ òpìpì ká dú lé lórí. Ká wá fi alápáǹdẹ̀dẹ̀ ká fi lé. Ká wá kó oríṣi àfòmọ́ 3 yẹn ká kó lé lórí. Tá a bá ti wá sẹ̀ǹpá ti mú adìyẹ àti dù, a wá gé orí àti ẹsẹ̀ adìyẹ yẹn. A fi ọwọ́ wa inú àrò tá a ti fẹ́ dá iná yìí, a kó sí. Tá a bá ti kó sí, a sìn wọ́n sínú àrò yẹn. A wá da epo pupa lé lórí ká tó wá to igi tá a fi jó lé lórí. Ká tó wá gbélé náà. A wá la adìyẹ yìí láyà. Gbogbo nǹkan inú ẹ̀ pátápátá a kó sínú àwo pèsè. A tú gbogbo ìyẹ́ adìyẹ yìí. Bí ìgbà tá a fẹ́ sè jẹ, a wá gé sí 7 yóò wà nílẹ̀. A bẹ̀rẹ̀ sí ní jó eléyìí tá a gbélé náà. Tá a bá ti jó tán, a wá kó 7 tá a gé adìyẹ yẹn sí. Tá a ti lọ kíní yẹn nínú apẹ náà tí ó kúnná dáadáa tàbí a lè dà sórí ọlọ náà ká lọ ká padà dà sínú apẹ padà. A wá kó kíní tá a gé sí 7, a kó lé lórí nínú apẹ ńbẹ̀. A fi po iyọ̀, ata, omi, nǹkan a fi sí. A wá fi ṣe àsèjẹ. Tá a bá ti wá fi ṣe àsèjẹ, báwo la ṣe wá jẹ àsèjẹ yìí? Bá ṣe jẹ àsèjẹ yìí ni pé a wá ẹfun àti osùn. A fi ẹfun tẹ ẹsẹ̀ kan ogbè. A fi osùn tẹ ẹsẹ̀ kan ogbè yòókù. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n bá ṣe tẹ̀ nìyẹn. Orí ẹ̀ la wá gbé àsèjẹ yìí lé. Orí ẹ̀ la máa gbé
àṣejẹ yìí lé tí a ti jẹ ká tó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ ní ṣíṣe. Báwo wá ní àdúrà rẹ̀? A ní ayé o, ayé o, ayé o, ẹ wá gbé mi ró o. Ó di kiribiti ayé dagun, ó di kiribiti ayé ò dúró. Wọ́n ní níbo ni ayé ń gbé mi lọ, mo ní mi ò, mo lé mi ò mọ̀. Wọ́n lẹ́ni tí ayé bá gbéró ní ráyé ṣe. Èmi lágbájá ọmọ lágbájá, mo ké pe ayé kí ayé kí ó wá gbé mi ró kí n rí ayé ṣe. Àfòmọ́ kì í béèrè ààyè lọ́wọ́ òró tútù tí fìdí múlẹ̀ ríngíndín. Gbogbo ibi tí èmi lágbájá ọmọ lágbájá bá dé, káyé kó gbé mi ró, kí ààyè kó gbà mí. Tó bá fẹ́ yẹ̀, kẹ́ ẹ gbé mi ró, nítorí ìgbà igi ní ń gbé àfòmọ́ ró tí ń fi sọlá. Ìgbà ẹlẹ́yẹ ayé, ẹ wá gbé mi ró. Ìgbà ìmùlẹ̀ lóde ọ̀run, ẹ wá sọ mí dìmùlẹ̀. Ìgbà àtàkùn nítorí ìgbà àtàkùn ní ń kú fásórí dìde. Ayé ẹ wá gbé mi dìde. Ẹ jẹ́ kí n rí ṣe, kọ́nà ò sí fún mi, kíre gbogbo kó bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ mí. Ẹnu iṣẹ́ tí mo wà, orí ni mo fẹ́ kí n jẹ́, tán fi mí ṣe ọ̀gá. So ẹ wá ṣe àdúà bẹ́ẹ̀ ṣe fẹ́ lẹ́ẹ̀fi jẹ àṣejẹ yìí. Ẹni bá láyà kó wọ̀ ni o. Bàbá kan pè mí lórí iṣẹ́ yìí pé ẹni tó ń ṣe fún tó jẹ́ oróyìn tó jú ẹ̀ rí o. N tó rí kì í ṣe pé fi nǹkan kan ṣe o, ṣùgbọ́n nǹkan tó rí ẹ̀rù Ọlọ́run bà. Ìrìn àjò tí wọ́n mú rìn, ẹ̀rù Ọlọ́run ó bà. Nítorí náà ìmùlẹ̀ ni ayé gbé mi ró. Tó àwọn èèyàn tó ti ṣe ti pọ̀ dáadáa tí wọ́n sì mú ìròyìn wá. Ìmùlẹ̀ ayé gbé mi ró. Tá bá fà tí ò bá tó, tá wò pé kí n tán ní ká lọ́ọ́ ṣe ìmùlẹ̀ ọ̀gá ni. Ìmùlẹ̀ ayé gbé mi ró. Ẹ má gbàgbé o, ẹ subscribe sí YouTube channel wa OMOGIYESI TV. Ẹ bá wa subscribe. 08061408254 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ìmùlẹ̀ ó ṣe kókó nínú ìrìn àjò ayé ẹ̀dá. Ìmùlẹ̀ ó ṣe kókó. Lóòótọ́ a gbọ́dọ̀ kíyèsí ìmùlẹ̀ tí a gbọ́dọ̀ lò. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, ìmùlẹ̀, iṣẹ́ gbọ́dọ̀ bá ìmùlẹ̀ lára ni o. Iṣẹ́ ìgbìyànjú gbọ́dọ̀ máa bá ìmùlẹ̀ ní ara ni. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀fi rí pé àwọn méjì bá gbìyànjú nǹkan kan, ìmùlẹ̀ dùn ẹnìkan lára ju ẹnìkejì lọ. Tí ìmùlẹ̀ dùn lára yẹ, iṣẹ́ máa dáhùn lára ẹ̀ ju ẹnìkejì lọ. Bẹ́ẹ̀ ni. Nítorí náà mo rọ̀ wá, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ìmùlẹ̀ ayé gbé mi ró. Ìmùlẹ̀ ni o. Ọjọ́ tá a bá lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká fẹ̀yìn lélẹ̀ sùn. Tá bá ti fẹ́ sùn lálẹ́, ká fẹ̀yìn lélẹ̀ sùn. Tá bá ti jẹ́ tán náà lásùn, ká fẹ̀yìn lélẹ̀ sùn wò. Ká wo nǹkan tí, ká wo bí ó ṣe rí. Ká wo tá ìrìn àjò tí wọ́n mú wa rìn. Ìmùlẹ̀ ni ayé gbé mi ró. Ayé gbé mi ró. Ìmùlẹ̀ ńlá ni. Ó kéré lójú, ṣùgbọ́n ó kọjá bẹ́ẹ̀. Ẹ dákun, gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ bá wa subscribe. Ẹ bá wa share, ẹ bá wa comment ẹ̀. A dúpẹ́ lọ gbogbo àwọn tí a máa ń post sínú kíní wọn tí wọ́n approve ẹ̀. A dúpẹ́ o, a dúpẹ́ o, a dúpẹ́ púpọ̀. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ọdún ayọ̀ la ṣe o. A ní ṣe ọdún ìbànújẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Ìmùlẹ̀ ayé gbé mi ró. Ó ṣiṣẹ́ fún ẹni tó bá tún, ẹnìkan bá wà níbì kan tí ń tafà sínú ìmọ́lẹ̀ wa. Wọ́n á fìdàn, wọ́n á bàjà, wọ́n á jẹ́ kó mọ̀ pé ọmọ àwọn ní bá fínra. Ìmùlẹ̀ ayé gbé mi ró. Ìmùlẹ̀ ńlá ni. Ẹ jẹ́ kí a gbìyànjú ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Àjẹsára ni tó ti wà ní inú ara. Tẹ́ ẹ bá ti jẹ́, ó ti wà nínú ara yín for life nìyẹn. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ilé pátápátá. Ẹ ṣé o. Èmi náà ni o, OMOGIYESI 1. Ẹ bá wa subscribe sí YouTube channel wa. A dúpẹ́ púpọ̀.